ìyàwó mi fẹ́ fi pátá tí mo máa ń wọ̀ jù lọ ṣoògùn ẹ tú wa ká o. ọkọ ìyàwó kan ló sọ bẹ́ẹ̀. bó bá jẹ́ orí tẹlifíṣàn ni wọ́n ti rojọ́ ọ̀hún ni níṣe lèèyàn yóò kọ́kọ́ rò pé àwọn aláwàdà kẹ́ríkẹ́rí ló gbòde tàbí pé bóyá àwọn adẹ́rìn-pòṣónú ni wọ́n fẹ́ ṣe bí wọ́n ti ń ṣe. àmọ́ èyí kì í ṣeré orí ìtàgé rárá. tọkọtaya kan ni wọ́n wọ́ ara wọn lọ kóòtù níbi tí ọ̀gbẹ́ni Isaac Kabuzwe ẹni ọdún mọ́kàndínlógójì tí í ṣe baálé ilé ti rojọ́ mọ́ ìyàwó rẹ̀ pé obìnrin náà Rachel Musanka ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n fẹ́ gbẹ̀mí òun. ó ló ti sọ ara ẹ̀ di ẹgbẹ̀jì olóògùn kà mọ́ òun lọ́wọ́ àti pé láìpẹ́ yìí lòun ṣàdédé wá pátá òun ìyẹn àwọ̀tẹ́lẹ̀ tóun wọ̀ sídìí tì láì mọ̀ pé ìyàwó òun ló mú kinní ọ̀hún pamọ́. ó ló fẹ́ fi ṣoògùn ni torí ìtẹ́lẹ̀ ìdí ẹni kì í rí ni tì gẹ́gẹ́ bí òwe àwọn àgbà. látàrí àwọn ẹ̀sùn ọlọ́kan òjọ̀kan wọ̀nyí baálé ilé náà ní ibi tóun bá ìgbéyàwó àwọn dé yìí ní jóun òun ò ṣe mọ́. ó rọ ilé-ẹjọ́ kí wọ́n tú àwọn ká. ilé-ẹjọ́ kọ́kọ́kọ́kọ́ kan tó fìkàlẹ̀ sílùú Matero lórílẹ̀‐èdè Zambia lẹ́jọ́ náà ti wáyé láàrin ọ̀sẹ̀ tó kọjá yìí gẹ́gẹ́ bí ìwé ìròyìn Zambia Observer ṣe ròyìn. ọkọ ìyàwó náà ló wọ́ ìyàwó rẹ̀ lọ ilé-ẹjọ́ pé òun ò ṣe mọ́ kí wọ́n wọ́gi lé ìgbéyàwó àwọn. lásìkò tó ń tẹ́ pẹpẹ ẹjọ́ rẹ̀ síwájú àwọn adájọ́ kóòtù náà Isaac ní lóòótọ́ ní ìgbéyàwó àwọn ládùn tó sì lóyin nígbà táwọn bẹ̀rẹ̀ àmọ́ lẹ́nu ọdún díẹ̀ sásìkò yìí ni ìyàwó òun ti nọsẹ̀ síta. rírí tóun sì máa rí ni pé ó bẹ̀rẹ̀ sí ṣoògùn dúdú oríṣiríṣi oògùn abẹnugọ̀ngọ̀ lòun rí lọ́wọ́ ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ó máa ń gbé àwọn kinní náà pamọ́ fóun. ó tún ṣàlàyé pé lẹ́nu àìpẹ́ yìí lòun ṣàdédé rí i pé pátá kan báyìí tóun fẹ́ràn láti máa wọ̀ jù dàwátì òun wá títí òun ò rí. nígbà tóun sì bi ìyàwó òun léèrè ó lóun náà ò mọbi tí pátá òun wà òun ò sì lè ṣàlàyé bó ṣe rìn àmọ́ ọ̀rọ̀ náà rú òun lójú gidi. ó ní nígbà tóun kò yéé tẹnu mọ́ tóun sì halẹ̀ mọ́ ìyàwó òun pé ọ̀rọ̀ pátá tó pòórá bíi iṣó lójijì ọ̀hún yóò bí ìgè yóò sì bí àdùbí pẹ̀lú láàrin òun àti ẹ̀ ní pátá náà bá yọjú síta. òun sì gbàgbọ́ pé ẹni tóun fi ṣaya yìí ló wà nídìí ọ̀rọ̀ ó ló fẹ́ fi pátá náà ṣoògùn aburú kan fóun ni. wọ́n ní kíyàwó fèsì sáwọn ẹ̀sùn tọkọ rẹ̀ fi kàn án. Rebecca náà sì ṣe atótónu rẹ̀ ilẹ̀kùn. ó ní kí wọ́n má dá ọkọ òun lóhùn jàre àṣebàjẹ́ rò pé tòun là ń wí àṣebúburú kó ara fo ẹ̀dá ni. ó lọ́kọ òun ṣe ṣìnà ju kí ló dá a sílẹ̀ lọ àti pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun ò jẹ́ kó ṣí òun láṣọ wò mọ́ torí ó ti sọ kinní abẹ́ ẹ̀ di àǹfààní àdúgbò níṣe ló ń pín in káàkiri bó ṣe wù ú. àbílẹ̀kọ náà nítorí ẹ̀ òun faramọ́ kígbéyàwó náà túká ó lóun gan ò ṣe mọ́ tẹ́lẹ̀. ṣá ilé-ẹjọ́ ti sún ìgbẹ́jọ́ àti ìdájọ́ lórí àwọn tọkọtaya yìí síwájú. wọ́n ní káwọn méjèèjì túbọ̀ lọ rò dáadáa bó bá jẹ́ pé ohun tí wọ́n fẹ́ nìyẹn lóòótọ́. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.